èmi ti mọ̀ pé December ti ń bọ̀ yóò dá nǹkan lé oríṣi ẹ̀rí tẹ́ mọ̀ rí kọ́pù òjijì bẹ́ẹ̀ sí rí kọ́pù òjijì lẹ́mọ̀ rí kọ́pù òjijì lẹ́mọ̀ rí kọ́pù òjijì torí pé kí ni dating faster fastest dating lẹ́mọ̀ torí pé kí ni kò sí nǹkan mi torí December yìí náà ni. Mọ́ mú ọ̀rẹ́ rẹ lọ kí boyfriend rẹ lé o mọ́ mú ọ̀rẹ́ rẹ lọ kí boyfriend rẹ o ìyá mọ̀ jẹ́ sukura o èmi ọlọ́mọdé lima o gbọ́dọ̀ sukura káàánú o kí ni ó sì ṣẹlẹ̀ sukura bá mú Bọ́láńlé best friend yẹ ìmọ̀lẹ́ rẹ ó bá mọ̀ lọ mú kí boyfriend rẹ lé nígbà tí ó sì dàrọ́ ọjọ́ kejì sukura bá ní kó lọ wo boyfriend wọn àṣùṣíà nígbà tí ó dé bẹ́ẹ̀ ló bá rí boyfriend rẹ àti Bọ́láńlé tán jọ ń kó làbó tán jọ ń lára wọn kẹjọ bóde. Bọ́láńlé bá ní imagination ni ẹgbọ́n imagination. Okay, so now what do you do? Imagination orí burúkú wo ìyá mọ̀ jẹ́ sukura mọ́ bá sukura káàánú. Ẹ̀rọ àdọ́kẹ́ ọ̀rẹ́ mi. Ẹ̀lọ́ bó ni ọ̀rẹ́ mi àmọ̀kújọ́ mẹ́ta. Àmọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ni o. Mò ń gbọ́. Wọ́n sọ̀rọ̀ boyfriend mi. So àwọn ọmọ alájọṣepọ̀. Mo ní bàbá orí ìsìn mi lára o. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣe bí mo ṣe wà fẹ́ jì. Tí yóò rìlísì sí ọlá virgin ló wà kódà tó bá gbọ́ international communication of the intercourse sexual virginity ìwọ gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. Virgin ló wà o. Nǹkan tó fẹ́ bọ̀ náà nìyẹn jàre ọ̀rẹ́ mi. Ọmọ tó yí ogbọ̀n ìyẹn ní boyfriend ní ọdún ó tún wá náà rìlísì sí ọlá sí virgin ló wà ẹ̀gẹ́ wù ìyá àti ẹ̀dùn next ẹ̀gẹ́ tó wù. Shaula. Anwa camera. Aya camera. Ita shalowa. Kalori camera. We dey find camera. You see camera. Una don't see camera. Anwa camera. Waiting dey o. Ẹ dákun ẹ gbà mí. Waiting dey for camera. Ẹ dákun ẹ já mi. Uche kan, usiyan. Ajale koko. Irọ́ parọ́ fúnrọ́. Wọ́n gbọ́ gbégbègbè, ó tẹ̀lẹ́nu ló bá lọ bá wọn gbé, wọ́n ní kó gbà kó fà. Eléyìí náà jọ kámẹ́rà, Daniels, ó ní kámẹ́rà lẹ́yìn, àti rí kámẹ́rà. Tọ́nà wọn sọ yí pé bàbá lẹ́gbẹ́ láyé àlélẹ́gbẹ́ lọ́run. Wọ́n sọ pé bàbá lẹ́gbẹ́ lọ́run àlélẹ́gbẹ́ láyé. Àmọ́ ọmọ orí ẹgbẹ́ tẹ́ mọ́ kó. Àǹtí ọmọ orí ẹgbẹ́ tẹ́ mọ́ kó. Nígbà tó o bá mú wa tó ń ṣe surprise fún àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ọ̀rẹ́ tó sì jẹ́ péjọ bẹ́ẹ̀ di etí ẹ. Síngọ́ọ̀mù tó kéré gan-an lè sọ fún ọ pé kó o bá wọn ṣe surprise. Ọ àwọn ṣe surprise olórí ibú. Kí láǹfà ní surprise ní ṣẹ̀fọ́n tó gbọ́n lè ṣe surprise fún ọmọ ẹgbẹ́ tó bá ní tí ọba ti gbé ọ. Ojú kòkòrò àtọ̀pọ̀njú àdìmọ́ pẹ̀lú míì lọ. Tó bá rẹ́ nìkan tó wọṣọ tó dà tàbí tó make up tó fine tó wá ògbó yóò ti dáa jù ọ lọ. Ọmọ ìyá mi ilé ayé yọ̀ balance kódò tó rẹwà jà wọn kan lọ lẹ́gbẹ̀ẹ́ times 20 ilé ayé ti rí nù. Èmi mọ̀ dúpẹ́ wa tọ́lọ́run fún mi. I really appreciate that to God. Àjọkẹ́ ò gbé èbò. Sórí ilé ayé kò balance tó ti yọ ó sì lọ ni bó o ṣe mọ sítórì mi tó ọmọ kékeré mi lèmi náà mọ kékeré àwọn kan kò jù bẹ́ẹ̀ lọ àwọn kan náà mọ kékeré rẹ sóò bí ilé ayé ti rí nù tó ti yọ àwọn kan wá mọ rí mi dákọ àmì sọ pé Àjọkẹ́ àdánwò súnú pò ní àbí mo bá tábà lóòótọ́ lè mọ bá tábà mo mọ sọ́ǹtà gbangba torí jọ́tọ̀ bá sọ́ǹtà gbangba fẹ̀yìn owó yan létí ọ̀la ìtàlá yẹn tẹ̀sẹ̀ léèbò náà gbẹdọ̀dọ̀ àlébò oṣù kódà yóò tó pọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹnì kó mọ̀ sọ̀rọ̀ sí ẹnì kan wẹ̀ mí sùsùn yóò sọ pé òun sọ̀rọ̀ sí mi Àjọkẹ́ èmi àfàgìrì èmi adébíyòsùn ń ìsàlẹ̀ bí oṣù ẹ̀dá kan olóògbé ìbílẹ̀ ní sakara ní ẹni sórí ibú funfun lẹ́lẹ́ bí o ẹ̀dá kan praise the Lord hallelujah 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 ìwọ tí ń bá ṣẹ̀dá kan di ẹ̀mú mi kọ́ sọ fún mi náà bá mi jà tàbí kó mọ́ lé sí ọmọ lè tó sí mi ò ní sórí ibú wo tìyá mi o. Obìnrin ẹbọ mi wá galaxy tó ti yé ẹgbẹ́ ìsàsírí kan fún mi. Tẹ́lẹ̀ yìí tẹ́ máa ń ká bọ́fẹ̀dì yìí tẹ́ máa ń ká mórí obìnrin ẹ má máa parí ẹ má máa lágídí. Sọ́ọ̀tì nǹkan tí ò le rárá ni wà láìpò lé ẹ̀yin ẹ̀kan ìjókòó tàkùn má ti ṣe tẹ́ ẹ wọlé. Bàbá wọn náà bá ti bẹ̀rẹ̀ sí ju òṣè tí ẹ̀ kó láriwo lọ lóòótọ́ àwọn obìnrin pọ̀ jọ ọkùnrin lọ but everything is
So ti yé yín ẹ máa wá di ẹni dictionary thank you.